Ìgbómìnà ẹ̀yin tòkè òde kí ló tún ṣẹlẹ̀ kí ló tún dé tó ṣe ó ti di tíátà yanyan èyí tẹ́ fi máa unite báyìí sìn tẹ́ fi máa fọwọ́sowọ́pọ̀ láti pé ká ẹ dóòlà ẹ̀mí ara yín ká ẹ gba òkè òde àti gbogbo ibi tán ti lé yín ní baba ńlá Ìfẹ́lódùn local government gbogbo ẹ̀ ká ẹ gbà padà kó má bọ́ sọ́wọ́ àwọn ará bí ọ̀rọ̀ ń bẹ́yìn yìí o ìjà ni wọ́n bára wọn jà o kò ń ṣẹ̀fún torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín á ti máa sọ pé ẹ̀fún ni àwọn Fúlàní ti rán èdì sí wọn ẹ̀fún kọ́ èdì kọ́ tó bá fi dádìdà tèmi wàláhì mo láìkì ìjà tẹ́ bára yín jà torí tí àbá kọ́kọ́ fọ inú ilé mọ́ báwo la ṣe fẹ́ fọ ìta mọ́ ìsìn ní ká ẹ fọ ara yín mọ́ ẹ kọ́kọ́ fọ àárín ara yín mọ́ ẹ̀yin ọmọ òkè òde mo láìkì ọwọ́ tẹ́ gbé yẹn ẹ fi èpè bá yí ọ̀dàlẹ̀ olórí burúkú ọmọ àlè tí wọn mọ owó kan náà kì í gbà ṣé mo ipò tipẹ́tipẹ́ ta ti máa ń sọ fún yín pé owó gbígbà tẹ́ máa ń ṣe bí olórí burúkú online tẹ́ máa ṣe hàn owó ọ̀lẹ́ olè ẹ máa fi hanra yín lẹ́mù ẹ wo bẹ́ ṣe fi kó bá Kwara Ìgbómìnà owó ẹ jẹ́ ká gbọ́. ẹ̀yin olórí burúkú ọ̀wọ́n ṣé mo bá yín jẹ nínú wẹ̀rẹ̀ tá ń gbà ní ẹni tí mi ò mọ̀ rí Fúlàní èpè ló kọ́kọ́ gbé mi ṣé kí n tó máa gbá ọmọ yẹn kí n tó máa gbé wọn ṣépè kí n máa gbé wọn ré ìgbà tó ọmọ yẹn wá ń sọ yín pé kí n má bá wọn sọ̀rọ̀ líle kí n jọ wọn nà ó ní mo ṣe padà bá wọn sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ta ló bá yín jẹ nínú owó orí burúkú tẹ̀ ń jẹ owó tó dẹ̀ pa yín àsìkò tó lọ́n tó bínú sí yín lélẹ̀ àsìkò ti tó tó lọ́n máa bínú sí yín torí àwọn tó ń pò tẹ́tì bàbá lọ́nà ni wọ́n ń gbé lẹ́yọ kọ̀ọ̀kan yẹn ẹ̀yin lẹ́ ń sẹ́ẹ̀tì wọn ó tẹ́ bá ti wálé ni wọ́n ń gbé wọn ayé yín ó padà dàrú ni ayé yín ó dojú rú ṣé mo bá yín jẹ nínú ogun tèmi lèmi ń jẹ wàhálà lèmi ṣe kémi tó jẹun àwọn ògbówó bandit àwọn ògbówó ẹ̀jẹ̀ ń tẹ́ ń gbówó ẹ̀jẹ̀ ayé yín ó dàrú ni wọ́n gbówó nílé ìyàwó ọba lè sọ kankan rátúnṣe kankan sí gbogbo yín dákẹ́ ẹsẹ̀ fi bẹ́ẹ̀ mọ̀ kan ń sọ àwọn tí wọ́n máa sọ̀rọ̀ pé bóyá wọ́n ń bú èèyàn kan ta ni wọn ò bá bú àbí kán bú fún aláya ọba gangan fún rẹ̀ kọ́ba ká ya wèrè dànù wọ́n bówó lákàntì ṣé rọ́ọ̀nù wò bówó lákàntì àbí wò bá owó lákàntì pa ni wọ́n wá gba ọmọ ọlọ́mọ tó ń pọ̀tẹ́tì àwọn yẹn wá ń dààmú ti tèmi àwọn olórí ṣé mo bá yín pín nínú owó tẹ̀ ń pín ni àbí mo bá yín jẹ nínú ẹ̀ ni àwọn olórí burúkú wọn kọ́kọ́ ń gbéra wọn ṣépè mo tẹ̀ rò pé kí n torí kán má lọ sí ọmọ yẹn. ṣé ń gbọ́ ẹ̀yin youth league ẹ̀yin Ìgbómìnà youth league tẹ́ ẹ wà lẹ́kọ̀ọ́ tẹ́ ẹ wà káàkiri àti ní òkè òde mẹ́ ọ̀rọ̀ oúnjẹ ní kọ́kọ́ lọ léyìí o ẹ foríkorí ṣé ẹ rí irú baálẹ̀ pa olórí kábíyèsí tí wọ́n tírèsì owó látọ̀dọ̀ wọn nínú àkáǹtì wọn dọ́dọ̀ àwọn bandit ẹ̀yin gan ọ̀rọ̀ yín ò fẹ́ yé wa mọ́ ni tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ ṣé kò yẹ kẹ́ ti ṣèdájọ́ ọwọ́ fún ó yẹ kẹ́ ti ṣèdájọ́ ọwọ́ fáwọn kábíyèsí àti baálẹ̀ àtolórí àti pa kẹ́ ẹ fi pàrokò ibi ránṣẹ́ sáwọn tó kù kán lè mọ́ lọ́rùn ẹ wá tún lọ halẹ̀ wọ́n ní ìwọ̀nba àwọn yúùtù tó tún kúrò àwọn èèyàn ṣe fídíò lọ́tún lọ́sìn mo wà lára àwọn tó bá wọn gbé fídíò yìí pé gbogbo ẹ̀yin ọmọ Ìgbómìnà ẹ ti sá kúrò lé tán àwọn Fúlàní ti ọkùpá ilẹ̀ yín àwọn ni wọ́n dẹ̀ gba gbogbo ibi tó yẹ kẹ́yìn máa gba gbogbo nǹkan tó yẹ ibẹ̀ yẹn ti di ti Fúlàní àwọn wọ́n dẹ̀ gbọ́ nìyẹn o wọ́n dẹ̀ bọ̀ gbogbo ibi tó ní kálukú wọn tí wọ́n lọ tẹ̀dó sí wọ́n dẹ̀ ń wá sílé wípé ẹ jẹ́ ká padà sílé ẹ jẹ́ á fún wọn support ẹ̀yin wèrè kan wọ́n lẹ̀ tún wá lọ mú páàsì àwọn ọmọ tó tún wá ẹ tún lọ mú páàsì àwọn ọmọ tó tún wá fi ẹ̀mí sọ́nà láti wá protect yín ẹ tún lọ mú páàsì wọn fáwọn bandits fún àwọn DSS tí yín ti bá yín ẹ wá wo fídíò. tọ ìlú Òkè Ọdẹ lélẹyìí o ní on the 7th October 2025 ìlú Òkè Ọdẹ lélẹ mọ́tò ọlọ́pàá lẹrí tó wé kọjá lọ báyìí nípa ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lókè Ọdẹ àwa náà gbéra pẹ̀lú àwọn Òkè Ọdẹ Youth League láti ìlú Èkó lọ sí ìlú Òkè Ọdẹ láti lọ wo àwọn èèyàn wa wò ká wo àláfíà wọn ká wo bí nǹkan ṣe rí tọ ìlú Òkè Ọdẹ la fi ń hàn yín báyìí o èrò díẹ̀díẹ̀ ló kù nílé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti lọ olóyè àsìpa lélẹyìí pẹ̀lú ìyálòde ní apá ọ̀tún wọn níbi tí a ti lọ kí wọn tí a sì jọ ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ibẹ̀ náà ti ń ṣàlàyé fún wa pẹ̀lú ohun tó ń dùn wọ́n lọ́kàn jù pàápàá jùlọ ọ̀rọ̀ security ń pé a nídìí security Òkè Ọdẹ nílò security gan Òkè Ọdẹ ò ń ṣèlú kékeré Òkè Ọdẹ ò ń ṣèlú kékeré pàápàá bó ti wù kó kéré mọ́ ká fẹ́ gan sí ká yọ tẹ̀gàn kúrò Òkè Ọdẹ tóbi tó sì nílò kí security ó pọ̀ gidi kódà tá a bá lè rí sójà
tí a bá lè ní army base lókè ọ̀dẹ kò bá rọrùn púpọ̀ nítorí pé ìlú tó yí wa káàkiri wọ́n pọ̀ gan, wọ́n pọ̀ tó jẹ́ pé òkè ọ̀dẹ náà fi ń mí, wọ́n pọ̀ gan. A lè rin òkè ọ̀dẹ já ni pé ká láà fẹ́ máa tọ̀ káàkiri. Ẹ bá rí pé òkè ọ̀dẹ ò ń ṣèlú kékeré ò tán bá ń fẹnu wí, kò ń ṣèlú kékeré làwọn ọ̀daràn yìí wọ̀ o, kò ń ṣèlú kékeré tí wọ́n sì dá wa lóró, wọ́n gbẹ̀mí àwọn èèyàn tó bà ọ̀pọ̀lọpọ̀ nínú jẹ́. Ní báyìí àwọn à ń bẹ̀bẹ̀ sí Kwara State Government àti Federal State Government. Òkè ọ̀dẹ need the maximum security. Apart from pé ohun tó ń ṣẹlẹ̀ yìí gan-an láàrin ara wa gan-an sef, àwọn ọ̀daràn sì tún lè dìde ká tó wá sọ àwọn ilé tó jẹ́ pé wọn ò bẹ̀rù kú, wọn ò bẹ̀rù Ọlọ́run, wọn ò bẹ̀rù ẹnikẹ́ni, wọn ò bẹ̀rù kọ́sàn má dòru tó jẹ́ pé kí ni ibi tí ìdùnnú bá wà làwọn máa ń sọ dìbànújẹ́. Àwọn tí wọ́n rányàn lọ́wọ́ yìí a nílò maximum security gidi nílùú òkè ọ̀dẹ. Ọ̀rọ̀ yìí ni àṣepá bá wa sọ tí wọ́n bọ́ pọ̀lọpọ̀ wa sọ pé ká tún tẹ̀ mọ́ àwọn èèyàn wa létí àti pé káwọn èèyàn tún bá wa gbégbésẹ̀ kíjọba Nàìjíríà ràn wá lọ́wọ́, kíjọba Kwara kan ràn wá lọ́wọ́, kan kún wa lọ́wọ́. Àwọn local hunter wa tó jẹ́ ọlọ́dẹ wa kan kún wọn lọ́wọ́ o, nítorí pé kí ni a mọ̀ tó lè ṣẹlẹ̀ tọ̀. Báyìí ni mo ṣe gbéra, mo ní ká fi kúnra wọn. Ibi láti dé báǹkì wa tá à ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yẹ pé àwọn ọ̀daràn náà sọ báǹkì UBA báǹkì yìí náà sọ di bó ṣe dà báyìí. UBA báǹkì yìí ti kúrò lókè ọ̀dẹ. Ọlọ́run ló mọ ọdún náà. Ẹ dákun ẹ̀yin bàbá wa, ẹ̀yin màmá wa, mò ń fi àsìkò yìí rọ̀ wá gbogbo ẹ̀yin tó ẹ̀ ń ṣe olóṣèlú, ẹ̀yin tẹ́ léèyàn, ẹ̀yin tẹ́ lẹ́nu, ẹ dákun ẹ má wò òkè ọ̀dẹ níran, ní tó ń jẹ wá níyà ti pọ̀ jù báyìí. Ẹ wo UBA báǹkì yìí láti ìjọ tí àwọn darandaran tán ti wọ bí, tán ti dàlú ìlàmú, tán ti bẹ̀rẹ̀ sí ní àtáàkì báǹkì yìí làwọn náà ti kó lọ tipẹ́tipẹ́. Ẹ dákun ìgbà wo ni òkè ọ̀dẹ ó padà, tí UBA báǹkì yóò padà wá? Òkè ọ̀dẹ pọ̀ ju pé káwọn POS kan máa gbé káàṣì dání o. Níbí ni a ti ń lọ síbì kan báyìí, ibẹ̀ ni a ti ń wọ àárín ìlú. Ẹ rí i pé Central Mosque òkè ọ̀dẹ ò nìyẹn. Ẹ wo bí ìlú ṣe dá lọ ẹ wo bí ọ̀dọ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan náà sì wà ń bẹ̀. Àwa rọ ẹ̀yin èèyàn wa tó jẹ́ pé ẹ ti fìlú lẹ̀, ẹ jẹ́ á padà sílé o, ẹ jẹ́ á padà sílé. Ilé làbọ̀ sími oko, títa bá lé wa bó la ń lọ, ṣèbí ilé náà ni. Ẹ jẹ́ á kó àwọn tó wà nílé, ẹ jẹ́ á kún wọn lọ́wọ́. Àwọn ò fẹ́ kó bàjẹ́ ni. Tí gbogbo wa bá sá kúrò nílùú, ta ni ó kù? Kí ni ó ṣẹlẹ̀? Lóòótọ́ kò rọrùn, wàláì kò rọrùn, ṣùgbọ́n a rọ̀ wá, ẹ jẹ́ á padà sílé. Ọmọ akíní wà kí n ṣe ọmọ ojó. Ẹ jẹ́ ká padà sílé. Èmi náà ń gbà àwọn èèyàn níyànjú bíbí ni, ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, ẹ jẹ́ ká padà sílé. Ilé làbọ̀ sími oko, ọmọ akíní wá, ẹ má jà sojo. Ọdún ọmọjà mọ̀sálà ń máa kíkanjú. Ẹ tútù rí mọ́tò ọlọ́pàá mi tún lélẹ̀ tó tún patrol. Ẹ lọ fọkàn balẹ̀. Ṣùgbọ́n ọlá bílù ṣe tó, a sì need the maximum security. Tọ́ ní báyìí ibi àwíládé yìí a ti dé town hall nílùú òkè ọ̀dẹ, níbi tá a ti kó gbogbo àwọn èèyàn wa jọ, àwọn èèyàn tó wà nílé. A fẹ́ fún wọn lóúnjẹ torí a mọ̀ pé jíjẹ mímu kò rọrùn mọ́ láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ti túká, ọ̀pọ̀lọpọ̀ ọjà ò ṣe ná, gbogbo nǹkan ti dàrú. Chairman Youth League lélẹ́yìí, Lagos branch admin wa nìyẹn. Ọlọ́run jẹ́ kí ẹ̀mí wọn gùn, ọmọdé ni wọ́n kọ́. Ṣé ti rí somebody tún lè ṣe somebody balẹ̀ jẹ́? Ṣé ti rí àwọn òkè ọ̀dẹ league, youth league, àwọn kan ni wọ́n kóra wọn pọ̀ láti ìlú Èkó. Ṣé ti rí wọn tí wọ́n lọ lẹ́yìn ìgbà tí gbogbo wa ta gbé fídíò tí àwọn bàbá kan tí wọ́n ṣe fídíò tọ́pọ̀lọpọ̀ dẹ̀ sọ wípé gbogbo ẹ̀yin ọmọ òkè ọ̀dẹ Ìgbómìnà ẹ ti sá kúrò lé, ẹ kì í lọ lé mọ́. Àwọn kan ni wọ́n kóra wọn jọ yìí o, àwọn Ìgbómìnà youth league o, ni wọ́n foríkorí tó fi kùlùkù wípé kí wọ́n wá ṣàbẹ̀wò sí ìlú wọn, kí wọ́n sì ṣàbẹ̀wò fún ìwọ̀nba àwọn tó bá kù ńbẹ̀. Òun lẹ̀ ń rí tí wọ́n ṣe fídíò yẹn. Òun nìyẹn. Ṣèbẹ̀ rí gbogbo ìlú bó ṣe dá páro. Ìwọ̀nba àwọn tó wà ńbẹ̀ inú fo, ẹ̀dọ̀ fo báyìí ni wọ́n wà. Ọkàn wọn ò balẹ̀ bọ́yẹ wáyé. Ẹ̀mí wọn báyìí òkè ló wà torí wọn mọ nǹkan tó máa ṣẹlẹ̀ tó jẹ́ sí wípé tó bá fẹ́ lọ sùn lálẹ́ the responsibility kan ti ní hope wípé wọ́n lè má jí láàárọ̀ ọjọ́ kejì. Bó o bá jáde o lè má padà wọlé, o lè jókòó síwájú ìta ẹ kí tí ẹ bá ẹ bẹ̀. Inú fo, ẹ̀dọ̀ fo.
ṣé ti rí àwọn kan tún ṣe ẹni kan bàjẹ́ ṣé wọ́n fi ṣe yín ni ẹ wo àwọn ọ̀dọ́ wọ̀nyí náà tí wọ́n contribute owó láàrin ara wọn wípé ọ̀pọ̀lọpọ̀ tó wà bẹ́ẹ̀ ẹ máa nídìí kí lẹ máa need security lẹ nídìí jù ìwọ̀nba nǹkan tí wọ́n dé lè ṣe wọ́n wá support yín ìwọ̀nba àwọn tó tún wá support yín ìjọ yẹ kẹ́ tún máa mú pàṣẹ wọn fún ìjọba àbí àwọn bandit débi tán tún jí wọn gbé ṣé nǹkan ti ṣe yín lókè òde ní ṣé nǹkan ti ṣe ọmọ Yorùbá ni kí ló ṣẹlẹ̀ gangan owó tẹ̀dẹ̀ ń gbà yẹ máa ná tán ìwọ lọ́hùn owó ṣe wá ba yí ọ̀pọ̀lọpọ̀ ọmọ káàárọ̀ oòjíire jẹ́ tẹ́ ẹ wá sọ ọmọlúàbí nù ẹlòmíì wo orúkọ ẹ bàjẹ́ ayé ẹ bàjẹ́ àná òní ọ̀la ó bàjẹ́ níbi tán ti ń wówó àsápajúdé tí wọn kì í mọ owó kan tí wọn kì í gbà owó kan tí wọn kì í béèrè ẹ gba owó títí tí orúkọ yín bàjẹ́ ní kọ̀rọ̀ rẹ̀ ilẹ̀ Yorùbá kí ló dé ẹ̀yin kan sì tún yìí gbowó pẹ̀lú gbogbo bó ṣe ń pa yín lógún lọ́gbọ̀nlọ́gbọ̀n nǹkan ti ṣe yín o ibẹ̀ ni kankan là ń lọ ẹjọ́ torí Ọlọ́run àwọn OPC àwọn leader OPC ti pariwo síta o wọ́n ní bàbá Tinubu ní kí gbogbo wa ká so mọ́ lẹ́sẹ̀ o wọ́n láwọn ìjọba ló gbàgbára lọ́wọ́ OPC àwọn náà rẹ́ndà àwọn useless pé tá bá lọ ní ìfaratì àbí àgbẹ́kẹ̀lé kan wípé OPC kan tí wàhálà bá wọ gbogbo ilẹ̀ káàárọ̀ oòjíire lónìí wípé OPC kan àgbẹ́kọ̀yà ọkọ̀yà kan wà bí kan wọ́n bọ̀ wá protect wa wọ́n ní bàbá ńlá irọ́ ẹni rẹ̀ lọ wọ́n ní bàbá Tinubu ẹ̀yin la tún bá bẹ̀ wọ́n ní bàbá Tinubu ojú sì gbà mí tì fúnra mi wípé ẹ jẹ́ ọmọ Yorùbá ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu wọn. fáwọn gómìnà yìí pé ó dáa o ẹ ṣe já ṣe báyìí. agbára tiwa ọ̀ká ọ̀dọ̀ gómìnà àwọn táwọn fi ẹ̀hónú hàn sí náà làwọn dán pé sọ́sì dáa bá ìbọn ṣe ń rọ̀ nù. ṣùgbọ́n àwọn dán lè kàn sáwọn gómìnà. iná ni mo sọ pé dán làwọn mọ̀ fi ẹ̀hónú hàn sí. kí làwọn wá ń sọ. dán ni ó mọ̀ sọ fún wọn bọ̀tẹ́ rántí pé dán náà àwọn gómìnà ní gbọ́ bùkátà wọn o wọn ọ̀dà lówó tiwọn o wọn lójú táwọn náà lè sọ fún gómìnà o ó yẹ ká ṣe program kan ó dà pé lọ́sẹ̀ yìí náà ni tá a mú dákúrẹ́ kò tí ì ṣú ọ̀pọ̀ yọ wà yìí. kí ló dé. owó tí wọ́n ṣe náà. ṣùgbọ́n ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ọmọ Yorùbá ni wọ́n. ìgbà tí OPC náà ó fọ ọmọ Yorùbá ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀. bàbá Ọbásanjọ́ ló fọ. wọ́n nígbà tẹ́ ń ṣe flingi tágbára ìjọba òfẹ́ ká wá OPC mọ́ tó dàbí pé àwọn náà fẹ́ mọ́ sí bíi small Boko Haram ní àti ẹ̀yìn rẹ̀ pé gbogbo ìwà ìpáǹlé. àwọn òṣèǹ táwọn yẹn ṣe north. ṣùgbọ́n nísìnyí ààrẹ ọmọ Yorùbá ni tí OPC ò tọ̀ wọ́n lọ ni tí àwọn Afẹ́nifẹ́re ò gbé yín rìn ni. ṣùgbọ́n ní militant arm Afẹ́nifẹ́re ò ní OPC. ẹ mọ̀ jẹ́ kẹ́nìkan kan tàn wá èmi lè sọ. ọjọ́ ẹ sọ. bí ìbá fẹnu ya ààrẹ tó ń bẹ ń bẹ yìí kó tọ́ka sí èèyàn kan tá a lè lọ bá lórúkọ wọn sí ààrẹ nílẹ̀ Yorùbá kò sí ààrẹ èèyàn kankan jọba ẹnìkan tá a ní. ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. kò ní èèyàn kankan tó lè pè ní liaison officer tó bíríìjì ààrẹ mọ́ OPC tàbí mọ́ ẹgbẹ́ Yorùbá kankan ẹnìkan tá a ní Honorable Wálé Ọ̀ṣun ni. Bàbá arúgbó yẹn. ARG. Afẹ́nifẹ́re. ẹ wá bá ń béèrè lọ́wọ́ wọn kí ni ipa tí ààrẹ ṣe sí kí a bàbá tá a sọ yìí. àwọn gbogbo àwọn Wálé Ẹdùn èèyàn bàbá ẹ ní o tí nǹkan bá dàrú nílẹ̀ Yorùbá gbogbo àwọn Wálé Ẹdùn gbogbo àwọn tó kó sòdì iná máa lọ́jọ́ kò ti bàbá yẹn ní Èbúté Mẹ́ta ọ̀kan lọ bá ń Jẹ̀bú. nígbà agbára òṣèlú dé táwọn gbàgbé bàbá yẹn sí Jẹ̀bú ni bàbá yẹn jẹ́ nìkan tó wà contented ó láyọ̀ ọkàn ẹwọ́n tó ti ṣe fẹ́ dandan lẹ́bùkan yìí kò jẹ́ fi wàhálà Yorùbá lẹ̀ inú ilé rẹ̀ láti bẹ̀rẹ̀ Àmọ̀tẹ́kùn ọ́fíìsì wọn láti parí Àmọ̀tẹ́kùn. ìpè gbogbo yín kan ò lẹ́nu lọ́dọ̀ ààrẹ báyìí. àgàgbé akànbù àpé ọmọ Yorùbá ni wá ní tọ́ba lẹ́nìkan ń jàǹfààní ààrẹ nínú ẹgbẹ́ àjìjàǹgbara ẹ̀dá akọ rẹ̀ kò sí ààrẹ ilẹ̀ Haúsá ni wọ́n. ààrẹ Bọ́lá Tinubu. bẹ́ẹ̀ ni àwọn ọmọ Haúsá àwọn ọmọ Ìgbò ń jàǹfààní wọn jù wá lọ sítorí commission tàbí wò pé bóyá bẹ́ẹ̀ ti dáadáa nílẹ̀ Yorùbá. lẹ́yìn àwọn platform tó ń gbé bọ́ta àwọn new agenda tá a ní. ṣùgbọ́n Yorùbá ni ó ń ṣojú fún. kí ni Ọbásanjọ́
Ọbásanjọ́ kọ́ ló sọ suit site ni àbọ̀mọ Yorùbá kọ́ ní ID nígbà tó fi ní suit site ni. ẹ̀yin tẹ́ súnmọ́ bàbá Tinubu ẹ bá wa sọ fún wọn ṣáyé ni wọ́n ń ṣe ìṣá ṣáyé lè ṣe ìṣá ṣáyé lè ṣe ṣe ti rí àwọn ọmọ Ìgbò wọ́n gbádùn ìjọba yín àwọn Haúsá nọ́dẹ́nà wọ́n enjoy ìjọba yín ọmọ Yorùbá gan tẹ́ ti lẹ́ wá tẹ́ fi jẹ́ gbogbo nǹkan tẹ́ jẹ́ tẹ́ gògòrò tẹ́ gàgàrà dórí ipò tẹ́ délé ní ìjẹ́ Yorùbá yín ló sọ yín dì bẹ́ẹ̀ kí lèrè tí ọmọ Yorùbá ti wá jẹ kò sí wọ́n ní ká ẹ tọ́ka kí èèyàn kọ́kọ́ bọ́ síta ní gbogbo àwọn bọ́ìsì yín pátápátá bó ṣe pọ̀ tó káàkiri àgbáyé èèyàn tó bá jẹ́ wípé òun ni ó jẹ́lẹ̀ ẹ̀ 6% láàrin bàbá Tinubu sí gbogbo security leaders tó wà nílẹ̀ Yorùbá kò sí ẹyọ èèyàn kan báyìí tó jẹ́ sí wípé bàbá Tinubu àti bàbá Ọbásanjọ́ àwọn méjèèjì náà pa gbogbo organization security organization tó wà nílẹ̀ Yorùbá wọ́n láwọn náà dojú ẹ̀ délẹ̀ pú kò wá sí ẹyọ èèyàn kan báyìí tí bàbá Tinubu lè wò wípé kẹ́ ẹ pè torí àmọ́ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ẹ̀ kàn ń kulẹ̀ kiri ilẹ̀ tábà wí ẹ̀ ní jẹ́ ká wí bàbá Tinubu ẹ̀ kàn ń kulẹ̀ kiri ilẹ̀ ní àwa ṣí yín létí lèmi ò wá bu yín bàbá Tinubu mi ò tó láti pè yín lẹ́ẹ̀mẹ́ta gbogbo ọmọ káàrọ̀ òjìrè à ń pè yín lẹ́ẹ̀mẹ́ta ṣẹ̀dẹ̀rù páyé lẹ̀ ń ṣe iṣá ṣẹ̀dẹ̀rù wípé ń ṣe nǹkan tó nọ́mà ṣá ṣẹ̀dẹ̀rù wípé bẹ́ẹ̀ ṣe ṣe yóò kò ní lẹ́yìn fún yín ṣá àwọn ọmọ Yíbò gan mo gbé fídíò yẹn jáde lẹ́nu ọjọ́ mẹ́ta Kenneth Okonkwo tí ó sọ ẹni bó ṣe fi ọmọ Yorùbá pa tó lébi àwa ọmọ Yorùbá ní ìyà jẹ jù nínú ìjọba Tinubu ṣe irọ́ ni ṣe báwọn OPC náà ti wá pariwo síta sí àwa ní ìyà jẹ jù nínú ìjọba Tinubu bàbá Tinubu àwọn tó fipá tí ò rírò tó mú wọn bí wàláì orí èèrà ó níyì ju ọmọ Yorùbá lọ́dọ̀ bàbá Tinubu lọ kí wá lè ṣẹta ṣe yín ẹ̀yin àtàwọn ọmọ yín ti wá rí gbogbo ọmọ Yorùbá fi débi wípé àmọ́ ni wá àwárà ẹran àtàgbà tọmọdé wa kò séyàn kankan tó wá jọ yín lójú àfi kẹ́ máa kulẹ̀ lọ kẹ́ máa kulẹ̀ bọ̀ àtẹ̀yìn àti ìyàwó àtàwọn ọmọ yín èmi ò rí yín bá wí ṣebí gbogbo àwọn ọmọ Yorùbá ni wọ́n ti sacrifice ayé wọn kò ṣe gbogbo wa majority wọn náà sacrifice ayé wọn fún ayé ẹ̀yin bàbá Tinubu ẹ ṣeré wọ́n ní kò kà wọn kẹṣà wà ń bẹ̀ ẹ jẹ́ ká jọ máa bá bọ̀ ẹ níbalọ ló bá kú ibẹ̀ ní kankan là ń lọ èwo nínú yín lọ fẹ́ pa Aláàfin Ọ̀wádé kí ni Aláàfin Ọ̀wádé rà ní ọwọ́ yín ẹ̀yin ọmọ Igbó Ọ̀rà kí ló dé tẹ́tìlẹ̀kùn mọ́ Aláàfin Ọ̀wádé ẹ fi kọ́kọ́rọ́ pamọ́ tó fi di wípé ìgbà tó wádìí pàpàpà ìgbà tó ṣí bàbá lẹ̀ ẹ̀yin ọmọ Igbó Ọ̀rà ẹ burú o ẹ wá wo fídíò. wàhálà wà báyìí báwo bí tí gáàsì yẹn ti lọ ọdún lẹ́yìn náà. mo fẹ́ k'Aláàfin lọ ara o wọ́n ti géètì mọ́ Aláàfin o mo fẹ́ k'Aláàfin lọ o. ara súnmọ́ ọ díẹ̀. já gáàsì. ló wà á já. bí o ṣe lọ dáhùn lè lọ. ọmọ yìí máa gbẹ̀rẹ̀ síbò èlò ló wá fẹ́ fún wọn mẹ́rin sí èlò ló fẹ́ fún wọn báyìí. àwọn security ó yá àwọn àmì ti dé ó ń lọ wọn ní gbà. nínú Igbó Ọ̀rà ó ti wọ́ aláwọ̀ tí ń yìnbọn sókè. èrò èéfín làwọn máa rí lásán ojú òtónúkòtò èéfín lásán ni. tear gas wọ́n ti fi tear gas yẹn má jò bẹ́ẹ̀ lójú o. wọ́n nínú ẹ̀yin ọmọ Igbó Ọ̀rà nínú yín lẹ́ẹ̀fẹ́ kí bàbá wa Aláàfin Ọ̀wádé kí wọ́n padà sí Ọ̀yọ́ mọ́ kí ló dé ẹ̀yin ọmọ Igbó Ọ̀rà yìí ó ga fún yín gan ni ó ga ju Cocoa House Ìbàdàn o kí l'Aláàfin Ọ̀wádé rà gbà yín yìí ẹ dúró ọpẹ́lọpẹ́ pé wọ́n sáré pe àwọn sójà ni o tó sáré da tàtàtàtà bolẹ̀ tí wọ́n bá wá pe sójà kan yín tàtàtà ṣe fẹ́ sísì Aláàfin Ọ̀wádé ni information tó tẹ̀ mí létí wọ́n ní ẹ sọ wípé kí Aláàfin fún kó ya pépà fún yín Aláàfin ò ya pépà bàbá ò kówó dání ni bàbá kádé pẹ́ lórí o kábíyèsí o Aláàfin Ọ̀wádé ẹ máa kówó dání o tẹ́ bá ti ń jáde ẹ mú àwọn PA yín àwọn aláṣọ pupa iwájú yẹn bó jẹ́ àwọn lẹ máa kó ṣèǹjì lé lọ́wọ́ bó dẹ̀ jẹ́ ẹ máa mú PA dání lẹ́gbẹ̀ẹ́ báyìí ni
tó máa kó owó yẹn dání sínú pọ́ọ̀sì àbẹ́ ẹ̀ mọ̀ pé gbogbo àwọn ibi tẹ́ bá lọ wọ́n á gbà ẹ mọ̀ ṣe wá nílẹ̀ káàárọ̀ òjíire ẹ̀yin ọmọ Igbó Ọrà yẹ ẹ lọ́rùn o ẹ fẹ́ sísì èó Aláàfin ẹ fẹ́ sísì èó Aláàfin sí Igbó Ọrà kan má jáde torí wọn sẹ́tù yín ẹ̀yin ọmọ wọ̀nyí ẹ bàjẹ́ ẹ̀yin ọmọ Igbó Ọrà ẹ bàjẹ́ ẹ fẹ́ mọ sísì Aláàfin nítorí wọn ya pépà fún yín bá mi next time ẹ máa kó owó dání sápò àtọ́ba àti ìjòyè àti gọ́fúnà àti mínísítà ìgbà tó nǹkan tẹ̀sán aráàlú dì nìyẹn ẹ̀yin ẹ ṣáà máa fún wọn lówó bó jẹ́ 500 naira lẹ́gbẹ́lé wọn lọ́wọ́ wọn lọ máa pín láàrin ara wọn ó jẹ́ 1000 nǹkan tó dẹ̀kù wọn kù tán fún ilé ayé wọn ṣe nìyẹn nǹkan tó kù nìyẹn nǹkan tẹ̀yin kábíyèsí àti ẹ̀yin gọ́fúnà ẹ̀yin politicians nǹkan tẹ̀sán aráàlú dì nìyẹn ó ń bára ẹ̀rí báyẹn fẹ́ disgrace bàbá Aláàfin ẹ̀yin ọmọ Igbó Ọrà ẹ bàjẹ́ ẹ̀ríyàn sọ fún yín màá sọ fún yín ẹ bàjẹ́ díẹ̀ ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ yẹn ni o ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ yẹn ni o kí lẹ fẹ́ ṣe fún bàbá ganan èwo nínú yín gangan èwo nínú yín ló lọ mú plánù burúkú bẹ́ẹ̀ yẹn tó lọ mú wáyé náà ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ máa kówó sápò bàbá tó bá ti ń jáde kò jù bẹ́ẹ̀ lọ orúkọ tèmi ò yí padà Ìyédára kó owó ìkókó ó ní mò ń jẹ́ má gbàgbé láti bá mi like fídíò yìí bá mi share síta sì bá mi drop comment God bless you remain blessed.